إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run, ọba tí ọpẹ́ tó tọ́ sí, ọba tí ọpẹ́ tó yẹ, èyí tó ṣe èmi pẹ̀lú yín ní mùsùlùmí tí ó ṣe wá ní ohun tamà ní gèfèrí, Ọlọ́run náà ni a dá ọpẹ́ fún. Àwa bẹ̀ Ọlọ́run ọba náà, Islam tá à ń ṣe náà, Ọlọ́run jẹ́ Islam gidi ṣe ká tó lọ bá Ọlọ́run ọba náà. Gbogbo ọjọ́ tí ó bá wá yá tèmi àti ẹ̀yin tá lọ pàdé Ọlọ́run, Ọlọ́run jẹ́ apàdà pàdé ẹlẹ́ni tí ó yọ́nú sábọ̀ wa, tí ó sì dùnnú, tí ó fi gbà wá Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fẹ́mi pẹ̀lú yín o. Kó máa já wa nìkan, àwa pẹ̀lú gbogbo ohun táwọn láwọn ará ilé wa. Àwa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, akẹ́yìndé gbẹ̀gbọ̀n abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ìkẹ́ Ọlọ́run, ìgẹ̀ Ọlọ́run, orí ajẹ́jẹ́ tá rẹ̀ kó máa bá Rasulullahi sallallahu alayhi wa sallam ní ìlú Madina, àwọn ará ilé, àwọn sàhábà àti gbogbo àwọn tí ó fẹ́ fi gìgísẹ̀ wọn fi jọ ti Rasulullahi sallallahu alayhi wa sallam. Ìkẹta ń tọ́ Ọlọ́run jọ máa bá àwọn èèyàn yìí. Ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ ní gbogbo tí a bá wà ní abẹ́ sánmọ̀ Ọlọ́run ní àgbáyé. Òní tú lọ́lọ́ tí Ọlọ́run bá ní àtúpàdé fi bára wa sọ̀rọ̀ Ọlọ́run nípa àwọn ẹ̀kọ́ tó yẹ, tó pàtàkì tí mùsùlùmí gbọ́dọ̀ tẹ̀lé, tí ẹ̀sìn yẹn ó lè fi dá, tí ìṣẹ̀mí ayé ẹ̀ fi dá, tálíkì àmọ́ ẹ̀ sì lè fi sunwọ̀n. Àti fẹ́ apàdà sọ báyà bẹ Ọlọ́run kó ṣe láti ọgbà fún mi àtẹ̀yìn náà tẹ́ ń gbọ́. Gbogbo ohun táwa sọ, gbogbo àti àbá máa sọ, Ọlọ́run jó wúlò fáyé, àwa láyé Ọlọ́run jó wúlò fáyé, àsílẹ̀ Ọlọ́run jó wúlò fáyé Ọlọ́run. Allahumma taqabbal minna innaka anta as-sami'ul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim. Rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ ní Islam, lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún Ọlọ́run àtọrọ ìkẹ́gẹ́ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam, a padà kí àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ wáàsí fún àgbáyé ní gbogbo ìgbà. Àkí wọn Ọlọ́run bá ń kí wọn, ó sì jẹ́ kí wọ́n bá ẹ̀sìn níbi tí ó dáa. Àwa kí wọn tamọ̀ ní Mushif, ẹni tí ń darí ètò yìí, kọ́lọ́run bá kún bá dúró tì wọ́n náà, kó sì jẹ́ padà bá ẹ̀san yìí níbi tí ó léèrè lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ nínú Islam. Kí ni àkọlé ohun tá a fẹ́ fi bá wa sọ lónìí? Òun náà ni khuturatul audati ila dhunub ba'da Ramadan wa tafsir qawlihi ta'ala, qawlullahi ta'ala wa la takunu kallati naqadat ghazlaha. Ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ ní Islam. Ìtumọ̀ ẹ̀ náà ní pé kí ni aburú tí ń bẹ fún ìpadà sí inú ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìgbà tí mùsùlùmí ti gba àwẹ̀ tó ti fi ìwà ẹ̀ṣẹ̀ lẹ̀ lóríṣiríṣi ìwà ẹ̀ṣẹ̀ tó ti jùlẹ̀, aburú ìpadà sí ibi ẹ̀ṣẹ̀ náà lẹ́yìn Ramadan. Àti àyà kan tọ́lọ́run fi ń bẹ́ èmi àti ẹ̀yin sọ̀rọ̀ ní pé wala takunu kallati naqadat ghazlaha. Ẹ̀yọ́ máa yá mi ọ̀wọ́n jùlọ nínú ìgbàgbọ́. Ọ̀rọ̀ ńlá ni ohun tamọ̀ ní àkọlé wáàsí wa yìí tá a gbé wá fún wa lè. Nítorí pé tá bá fẹ́ wo mùsùlùmí láyé, ohun tí ó mú mùsùlùmí
tí ó fi di ẹni ègbé wájú Ọlọ́run, tí ó fi di ẹni ọmọ náà níwájú Ọlọ́run, òun ní pé kárí pé mùsùlùmí ọ̀hún ó gbé àwọn ìwà ẹ̀ṣẹ̀ ó gbé ṣe fi jáde kúrò láyé. Pàtàkì yìí lọ́run tá mà ní kí ni àwọn wà ẹ̀ṣẹ̀ ńláńlá. Èyí tó bá jẹ́ kéèké, ọba mi aláàánú a lè mójúkò fún ẹ̀dá. Àmọ́ èyí tó bá jẹ́ ńláńlá náà kàbáyìrì dhunub, àbúwó ni àní àbúwó ni fún mùsùlùmí tí bá ń ṣe. Tẹ́ bá fẹ́ wo ohun tá mà ní ìṣẹ̀mí ayé mùsùlùmí, ó jẹ́ ìṣẹ̀mí ayé kan tó yẹ pé mùsùlùmí ò ní ṣe láì má ṣe ẹ̀ṣẹ̀. Mùsùlùmí kò ní ṣe má ṣe ẹ̀ṣẹ̀. Àdámọ́ ni jàmá, Ọlọ́run ọba ti dá sáyé bẹ́ẹ̀ ni. Kódà bá ní ohun tá mà láàṣẹ gan, bá mi á padà fi àwọn ìjọ tí ó máa ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n sì máa padà tọrọ àforíjì lọ́dọ̀ wọn Ọlọ́run. Nítorí ohun tá mà nínú orúkọ Ọlọ́run ọba náà ni al-Ghafur wal-Ghaffar. Òun náà lọ́ba tí ń fi eré ẹ̀ṣẹ̀ jẹ ní pátápátá yányányán. Tábà ní àṣẹ̀ṣẹ̀ ìbò la fẹ́ gbórúkọ Ọlọ́run ọba yẹn sí jàmá. Nídìí èyí á ṣẹ̀ṣẹ̀ náà ni, àmọ́ èyí tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà lọ́wọ́n ọba mi kọ̀ fún wa. Lọ́lọ́run fi ń bẹ̀ mí pẹ̀lú ń sọ̀rọ̀ pé in tajtanibu kaba'ira ma tunhawna 'an nukaffir 'ankum sayyi'atikum wa nudkhilkum mudkhalan karima. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mọ́, in tajtanibu kaba'ira ma tunhawna 'an, àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ́run tá kọ̀ fún yín tẹ́ bá lẹ́ẹ̀ṣẹ̀ tẹ́ jìnnà sí, nukaffir 'ankum sayyi'atikum, àwọn ẹ̀ṣẹ̀ kéèké yín á mójúkò fún yín, wa nudkhilukum mudkhalan karima. A ò ní wá mójúkò nínú ẹ̀ fún yín nìkan, ìmójúkò nínú ẹ̀ fún yín ó máa jẹ́ sábàbí tá fi tì yín bọnú àlìjánnà ní ilé ìdẹ̀ra. Tẹ́ bá fẹ́ yá wo ohun tá mà ní Ramadan, ó jẹ́ oṣù ọyọ̀ kan tí ohun tá mà ní mùsùlùmí ń gbà tí fi ń sin Ọlọ́run, ní fi ń fa fi gbolẹ̀ fọlọ́run. Tẹ́ bá fẹ́ yá wo ohun Ramadan yìí, ẹ ń pé ọ̀tún, òsì, àgbà, ọmọdé, gbogbo ohun tóun náà mọ̀ ń pé ìwà ẹ̀ṣẹ̀ ni ló tilẹ̀kùn ẹ̀. Ẹ̀yìn pé bí tọ́lọ́run ṣe dá ayé, bí tá ṣe dá mùsùlùmí yẹn, gbogbo ohun tóun náà mọ̀ pé èyí ìyà ẹ̀ṣẹ̀ ni, èyí aglábò èèyàn ni majorité èèyàn lóyìn pé ìwà ẹ̀ṣẹ̀ ni. Ẹ má jẹ́ ń gbé fi lọ wọnú tamọ̀ lóṣù apọ́nlé yìí, oṣù ọ̀wọ̀ yìí, oṣù ìkẹ́ yìí, oṣù ìgẹ̀ yìí, ẹ má jẹ́ ń gbé wọnú ẹ̀ lọ́wọ́ ju ẹ̀ṣẹ̀ yẹn lójú nù. Tó bá ju ẹ̀ṣẹ̀ yẹn nù lọ́wọ́ wọnú tamọ̀ nínú Ramadan lẹ́yìn tó ń túbá síwájú Ọlọ́run. Allahu Akbar. Ní pé Ọlọ́run, mo gbé ohun tamọ̀ ní ìwà ẹ̀ṣẹ̀ yìí, mo gbé kalẹ̀, mi ìfẹ́ súnmọ́ mọ́ fi wọnú ohun tamọ̀ ní oṣù ìkẹ́ yìí. Ẹ̀dá ènìyàn wá bẹ̀rẹ̀ àwẹ̀, bí tó ṣe ń bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ ní bẹ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ní kírun, bẹ́ẹ̀ ní sa Ọlọ́run, bẹ́ẹ̀ ní képe Ọlọ́run gbogbo ìgbàjàmá, kódà ní pé òun ò ní padà padà síbẹ̀ mọ́. Ẹni tí mu tí olóhun ò mu tí mọ́, oníṣìnà pápọ̀ olóhun ò ṣe ṣìnà mọ́, ẹni tí ò bo hijab nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni òun lóhun fẹ́ bẹ̀ mọ́ bẹ̀rẹ̀ tí mo bo hijab. Ẹni tí ń padà jẹ owó èlé rìbá òun náà lóhun ò jẹ mọ́. Ẹni tí ń ṣoògùn jàmá, tí ń sàkàn jàmá, tí ń perí àwọn èèyàn jàmá, òun náà lóhun ò ṣe mọ́. Bẹ́ẹ̀ lọ tí ó fi wá wọnú tamọ̀ ní Ramadan, ló gba mẹ́wàá àkọ́kọ́, ló gba mẹ́wàá èkejì, ló padà gba mẹ́wàá ẹ̀kẹta. Mẹ́wàá ẹ̀kẹta tààjù tó wá wà nínú ẹ̀, Allahu Akbar, lẹ́yìn tó fa fi gbólẹ̀ fún Ọlọ́run lókì gbogbo mẹ́wàá náà tí ó kù kan jàmá, tí ò ní kù kan, ló sáde Ọlọ́run ọba nínú ẹ̀ gan-an, nítorí pé òun náà gangan mọ̀ pé òun tamọ̀ ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí aburú ni fún ìgbésí ayé tòun jàmá nígbà tóun bá wà láyé, aburú sì ni fún òun nígbà tóun bá padà pàdé ọba òun Allah. Ló máa bẹ Ọlọ́run, ló wàá gba òun tamọ̀ ní àwẹ̀ yìí báyìí pátápátá títí àṣẹ ọdún. Tàbá wá ṣe ọdún bù ṣe jàmá, la ilaha illallah, la ilaha illallah.
bí tó ṣe burú fún tamọ̀ lọ́mọ ànábì ádámọ̀ tó bí tó ṣe burú fún tamọ̀ lọ́mọ ànábì ádámọ̀ tó ìjọ tí ń parí ọdún tí ń ṣe ọdún yẹn gangan tó lóun ò mutí mọ́ ìjọ yẹn ló bẹ̀rẹ̀ ọtí rẹ̀ mímu Allahu Akbar. ìjọ tó lóun ò ṣe ṣìnà pọ̀ lóbìnrin mọ́ ìjọ ọdún yẹn gangan ló ní tamọ̀ lóbìnrin tó lóun fi ṣe ọdún. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah. ìjọ tó lóun ò padà jalè mọ́ jàmá ìjọ ọdún yẹn gangan ló bẹ̀rẹ̀ jàmá yáwọn wọ ẹ̀ṣẹ̀ ńláńlá tóun gangan lóhun ò ṣe mọ́. ẹ wá jáwò ǹjẹ́ aburú bẹ́ẹ̀ ní ẹni tó ti fi ilẹ̀ tẹ́lẹ̀ tó tó wá padà síbẹ̀ bẹ́ẹ̀ ni aburú bẹ́ẹ̀ ìyọmọ ìyá mi. ǹjẹ́ oríire bẹ́ẹ̀ wallahi kò sí oríire bẹ́ẹ̀. ǹjẹ́ ìkẹ́ bẹ́ẹ̀ wallahi kò sí ìkẹ́ ò sí mẹ́ fún ẹni tó ti fi wá ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ tó lóhun ò ṣe lóríṣiríṣi àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ àmọ́ nígbà tó parí Ramadan ó wá padà sí ìdíhun tamọ̀ níwọ̀ ẹ̀ṣẹ̀ yìí lóríṣiríṣi ìwọ̀ ẹ̀ṣẹ̀ tí ìwọ náà gangan mọ̀ pé ń bẹ lọ́dọ̀ ẹ̀ ìwọ náà gangan ó mọ̀ ìwọ náà mọ̀ innal insana ala nafsihi basira ẹ̀dá gangan mọ̀ ó dára rẹ̀ mọ́gẹ́rẹ́ nǹkan èyí báyìí bóun bá kú lórí ẹ̀ báyìí àlìjẹ́nà tóun ń flọ́té yàmọ́ òun gangan mọ̀ yàmọ̀ ọ̀hún lọ ní Islam. àfáà náà ń pè ẹ́ o bẹ́ẹ̀ náà ni ohun tamọ̀ ní ìhun àrùn tí sọ ohun ká tó pè ohun ti wà mọ́sálásí kódà wà náà tí tó mọ́sálásí ṣe kó ló ti ń pè ohun tamọ̀ náà ọjà mọ́ wà nígbà táwẹ̀ wọlé àwẹ̀ wá parí ó tó wá di ohun tamọ̀ ní Christophe bàbá ó di ohun tamọ̀ ní Paul ìwọ náà di ohun tamọ̀ ní Josephine padà la ilaha illallah ó di ohun tamọ̀ ní mọ́sálásí òrì ibì kan kí ló fà báwo ló ṣe rí kìí ṣe oríire o àfáàlò ń pè ẹ́ síbi ohun tamọ̀ ní ìmọ̀ ṣọ́ ohun tamọ̀ ní ìhun àti istiqama ẹ ìdúró dédé rẹ síwájú Ọlọ́run àfáàlò ń pè ẹ́ níbi ìdúró dédé sí ọ̀dọ̀ Ọlọ́run síwájú Ọlọ́run níbi ohun tamọ̀ ní àwọn iṣẹ́ olóore tó ti ṣe ní Ramadan àfáàní lẹ́yìn Ramadan òun pè ẹ́ pé kò dúró dédé pẹ̀lú àwọn iṣẹ́ olóore yìí má padà sẹ́yìn má padà yíbo òun padà má ṣe má ṣàárẹ̀ ẹ̀ wájúwájú ni kó o máa rè títí ọlọ́jọ́ kó fi wá padà bá rẹ lórí iṣẹ́ yìí ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam. nítorí pé ìpadà yànnà rujú' ila ma haramallahu وتأخر عن الصلوات وهجر القرآن وفتح الباب للنفس الأمار بالسوء وسلوك سيء وضرره كبير على الإنسان المسلم. àfáà sọ fún mi pẹ̀lú ẹ̀ ń pé ìpadà sẹ́yìn níbi ohun tọ́lọ́run bá ṣe léèwọ̀ fún ẹ̀mí àti rẹ lẹ́yìn Ramadan tó padà sẹ́yìn ìpadà síwọ́ àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí àti ohun tamọ̀ ní ìmọ̀ pẹ́ lẹ́yìn níbi ìhun ìmọ̀ tètè kírun lásìkò mo bá sọ fẹ́ lómi wásìkò ohun tó bá yìí ṣe ló gbaná jẹ nígbé ìwọ ló wẹ̀ mí sí Islam ni òun kọ́ ló wẹ̀ sí Islam ó fẹ́ là ẹ́ kò ń bi iná Ọlọ́run ni ó fẹ́ là ẹ́ ni ó sì gbọ́dọ̀ gbọ́. wàlhájẹ́rù kura bẹ́ẹ̀ náà ni ìgbé Kùránì kalẹ̀ ẹlòmíì nígbà tá a ti gbàwẹ̀ tán báyìí lẹ́ẹ̀kan náà ó ti gbé Kùránì náà sínú sáàkì tí wọ́n ń gbé sí ó ti ló fi kọ́ kó tó gbé ó tún du inú àwẹ̀ mi la ilaha illallah èyí tọ́lọ̀ bá ló bá bẹ́ẹ̀ láyé báwo ló ṣe ìgbésí ayé ààrẹ bẹ́ẹ̀ má ṣe ìgbésí ayé ààrẹ jákujàku ìyá ọmọ ìyá mi ọba tó ní Ramadan òun ló ní ohun támọ̀ ní ẹ̀yìn oṣù tí ń bẹ lẹ́yìn Ramadan ó kàn padà gbé ọlá fún oṣù Ramadan láti fi kẹ́ àwọn ẹ̀dẹ́ ìrìn àtàlùjọ̀nú ni láti fi ṣe àlékún támọ̀ ní oore wa lọ́dọ̀ ẹ̀ ni ó ṣe wá jẹ́ Kùránì nínú Ramadan orin ọ̀fẹ́ máa rìn pẹ̀lú ẹ̀ ni ọ̀sùn àìkú àlọ́dọ̀ ẹ̀ ọjọ́ kò àwẹ̀ wá tán wá padà gbé Kùránì sínú sáàkì tó máa ń gbé sí pùsí ẹ̀ ti bẹ̀ sí mọ́ kó sí díẹ̀díẹ̀ irú mùsùlùmí ò ní wọ ìwọ má jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ rí ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam bẹ́ẹ̀ náà ni ẹ̀mí
tí ń pe ẹ̀dá ènìyàn síbi iṣẹ́ aburú, ẹ̀mí tí ń kanlẹ̀kùn fún tamọ̀ ní ọmọ ànábì ádámà níbi iṣẹ́ aburú, má ṣílẹ̀kùn ẹ̀mí náà mọ́ o, nítorí ẹ̀mí náà méjì ni, èyí tí ó mọ̀ pè é síbi dáadáa àti al-amaratu bis-su', èyí tí ó mọ̀ pè é síbi aburú. àfáà ní sórí ohun tamọ̀ lẹ́mìí tí ń padà pè é síbi aburú yẹn jẹ́ má ṣílẹ̀kùn ẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó ti nínú Ramadan, nítorí pé ìṣílẹ̀kùn fún ló mọ̀ jẹ́ ọmọ padà wo àwọn àwà tí ó sí, àwọn àwà wúlúwúlú, àwọn àwà tó kọlu ti Ọlọ́run tó sì kọlu ti òfin tànábì Muhammad sallallahu alaihi wasallam. Ó sì wá jẹ́ ìnira pípọ̀, ìnira tó tóbi náà ni ó mọ̀ bá mùsùlùmí ọ̀hún tó jẹ́ pé ó tún padà ṣílẹ̀kùn fún àwọn àwà wúlúwúlú yìí tí ń tún padà gbéṣe lẹ́yìn ìgbà tó ti gba Ramadan dáadáa, tọ́lọ́hun sì ti gba ohun tamọ̀ ní Ramadan rẹ̀. Allahu akbar. Àfáàní Ar-Rashid, ẹni tó wá jẹ́ ẹni tó gbọ́n, ẹni tó wà lérí ọ̀nà, ẹni tí ìṣesí rẹ̀ tó da mọ́tọ́ Ọlọ́run tànábì Muhammad, òun náà lẹ́ni tọ́lọ́run fi ṣe kò ń gẹ́gẹ́ ohun tamọ̀ náwọn ìdẹ̀ra kan, nínú ẹ̀ náà ni àwọn ìdẹ̀ra tá à ń sọ fún wa yìí, níbi ń pé ó tilẹ̀kùn gbogbo àwọn ìbàjẹ́ yìí nínú Ramadan, lẹ́yìn Ramadan ó sì tún ti àwọn ilẹ̀kùn gbogbo àwọn ìbàjẹ́ yìí, àwọn ìwà ìṣẹ́ yìí ó ti wattiqa'ul awaqibul wakhima, ó sì wá padà páyà àwọn ohun tá a mọ̀ ní àwọn àtúbọ̀tán burúkú tí ó máa ṣẹlẹ̀ sí ohun tá a mọ̀ ní ẹni tó bá jẹ́ ṣe kí ni tó tún padà síbi àwọn ìwà ẹ̀ṣẹ̀ títí ń ṣe tẹ́lẹ̀ ṣíwájú kó tó ṣe Ramadan. Ó bẹ̀ wẹ̀ tó bá fẹ́ wọnú Al-Qur'an, nígbà tí Ọlọ́run fẹ́ fi àwọn tí ó ń jẹ́ àwọn tó mọ̀nà nínú Al-Qur'an, tọ́lọ́run fẹ́ fi hàn wá àwọn tó mọ̀nà ni o, àwọn tó wà lórí ọ̀nà, àwọn tó dó ṣinṣin. Àfáàní ar-rashidun fil Qur'an هم الذين يحبون الإيمان وتتزين به قلوبهم ويكرهون الكفر والفسوق والعصيان. قال تعالى: ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان. أيما يامي وجل الإسلام، ẹni tó jẹ́ àwọn tó mọ̀nà yìí nínú Al-Qur'an, àwọn tani òun náà ni àwọn tí yuhibbuna al-iman, wọ́n ń fẹ́ràn ìgbàgbọ́ gan. Ìgbàgbọ́ jẹ́ ohun tá a mọ̀ ní ọ̀ṣọ́ wọn, ìgbàgbọ́ jẹ́ ìròrí wọn, ìgbàgbọ́ jẹ́ ohun tí wọ́n ń wọ̀ ní ẹ̀wù, tí wọ́n ń wọ̀ ní ṣòkòtò. Allahu akbar. Ó tó wá jẹ́ ohun tó yẹ ọkàn wọn, Ọlọ́run fi yẹ ọkàn wọn. Èyí ni ìgbàgbọ́, èyí ni ìtẹ̀lé òfin Ọlọ́run, ìtẹ̀lé òfin Ànábì Muhammad, ìgbọ́rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan náà, ìjùpájú sẹ́lẹ̀ lẹ́ẹ̀kan náà pé kò ti gbọ́ lẹ́ẹ̀kan náà, kò tún sí kankan náà, sami'na wa ata'na, mo gbọ́ mo sì gbà. Àwọn eléyìn òǹkà àwọn eléyìn jẹ́ mọ́ àwọn ni wọ́n mọ̀nà o, wàláhì àwọn ni wọ́n mọ̀nà o. Yuhibbuna al-iman, wọ́n fẹ́ràn gbàgbọ́ gan. Nígbà tí wọ́n wà nínú Ramadan, wọ́n ju pájú sẹ́lẹ̀ tán fófin Ọlọ́run. Ìgbà táwọn nínú Ramadan, wọ́n ju pájú sẹ́lẹ̀ tán fófin Ọlọ́run. Ìhun ni lẹ́yìn àwẹ̀, ìhun, ìṣèrántí Ọlọ́run, ìṣe sàárà, lóríṣiríṣi àwọn ìjọsìn ni wọ́n ń ṣe. Ó wá dùn mọ́ wọn létè, ó dùn mọ́ wọn létè. Ìgbàgbọ́ èèyàn wọn náà wípé ọ̀nà ọ̀la ni. Wọ́n tún wá padà kó nínú Ramadan, wọ́n fi ìgbàgbọ́ yẹn lẹ̀. Allahu akbar. Wọ́n fi ìgbàgbọ́ yẹn lẹ̀, wọ́n dún ní ma hàn. Wọ́n padà wípé alhamdulillah ọ̀nà mọ̀ ní léyìí tó yàtọ̀ sí ọ̀nà burúkú táwọn wà nínú rẹ̀ tẹ́lẹ̀, táwọn fi ń ṣe Ọlọ́run bàbá mi Allah. Àfáàní utama ní àwọn tó mọ̀nà, òun náà làwọn tó ní ìgbàgbọ́ sẹ́, tó ń fẹ́ràn ìgbàgbọ́ tọ́lọ́run ó ti wá jẹ́ kí ni ó yẹ ọkàn wọn.
wọ́n wá kórìíra ohun tá a mọ̀ ní ìṣegèfèrí pọ̀ lọ Ọlọ́run wọ́n kórìíra ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ìwà bàjẹ́ àwọn ìwà wúlúwúlú ìwà ẹ̀ṣẹ̀ wọ́n jìnnà sí. Ọlọ́run ní walakinna Allah habbaba ilaykumul iman. Ọlọ́run ní àmọ́ Ọlọ́run ó fi ìfẹ́ ohun tá a mọ̀ ní ìgbàgbọ́ ó fi sí yín lọ́kàn ó jẹ́ fẹ́ràn rẹ̀. Ìnígbàgbọ́ ni nígbà tí ẹni pé Allahu akbar Allahu akbar ó sì fi gbogbo ohun tí ṣe ń lẹ̀ ó lè jẹ́ ọba tí ń tán pè yẹn. Nígbà tó padà gbọ́n pé nínú ìsìlámù o gbọ́dọ̀ wọn bọ èèyàn lọ́wọ́ o ó ń pé ìgbàgbọ́ ni látọ̀dọ̀ Ọlọ́run ọba mi Allah ó sì fílẹ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ kò bẹni tí ìṣẹ̀lẹ̀ tọ̀wẹ̀ kò bọ́ lọ́wọ́ mọ́. Oríire ni ìwọ tó bá wà bẹ́ẹ̀ àánú Ọlọ́run mọ̀ bẹ pẹ̀lú ẹ̀ náà ní ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam. ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam ìgbàgbọ́ yìí nígbà tí ó fẹ́ràn rẹ̀ ó tún wá jẹun tọ́lọ́run yìí ó fi yẹ ọkàn wọn ó bẹnu ọkàn wọn kìí ṣe ìgbàgbọ́ eré ahọ́n ìgbàgbọ́ eré ahọ́n kọ́ ìgbàgbọ́ tó wà nínú ọkàn yìí ó dénú ọkàn kó wá wọnú ọkàn náà nígbà tó wá ṣe tọ́lọ́run Ọlọ́run wá fi ìgbàgbọ́ náà fi yẹ ọkàn náà wá mọ́ ọkàn náà wá balẹ̀ níbi ìtẹ̀lé tọ́lọ́run ti Allah subhanahu wa ta'ala bàbá gbọ́n pé qala Allah qala Rasul gbọ́n pé Ọlọ́run wí Ànábì Muhammad sallallahu alaihi wasallam wí kò sí gbọ́n bẹ́ẹ̀ yẹ̀wò mọ́. ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jọ ní Islam bẹ́ẹ̀ náà ni tábàsì rí nípa àwọn tamà ní ọ̀nà ẹbọ ní ọ̀nà ìṣègèfèrí ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ náà ni wọ́n ń palẹ̀ mọ́ wọn lẹ́ẹ̀kan náà wọ́n sì ń jìnà sí wọn nǹkan bẹ́ẹ̀. Oríire ni o oríire tó tóbi ni o ẹni tọ́lọ́run bá ṣe wú tamà ní ìwùkan yíbà yìí fún ẹ̀yìn pé òun tamà ní àti padà síbi ìwà ẹ̀ṣẹ̀ lẹ́yìn Ramadan kò ní ṣeéṣe fún kọ́lọ́run lè ṣe mi àti ẹ̀yin kọ́lọ́run lè ṣe wá bẹ́ẹ̀ yan ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam. tẹ́lẹ̀ wo ìdákejì rẹ̀ èyí ni nífẹ̀ẹ́ ìgbàgbọ́ ẹjá wo Fìràhùn lam yakun rashidan Fìràhùn ò ṣe ń tó mọ̀nà láyé ẹ̀ la'natullahi alayhi kí lánàá Ọlọ́run mọ̀ bá Fìràhùn ò ṣe ń tó mọ̀nà nítorí kí ni likufrihi nítorí ìṣègèfèrí tó ṣe pẹ̀lú Ọlọ́run wa itmatu basirati ìrìnrìn ò sí fún bal idda'a rububiyya Fìràhùn náà padà pé rẹ̀ ní Ọlọ́run ana rabbukumul a'la ìmọ̀nà ní ò sí fún nínú ọkàn rẹ̀ ló fi jí ní fi rí bẹ́ẹ̀ ìmọ̀ tó bá yé ìmọ̀nà ní ò sí fún ló fi rí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ kí tiẹ̀ náà rí bẹ́ẹ̀ ló fi yẹn ń pé ohun tá a mọ̀ ní ìpadà sẹ́yìn níbi ìwà àwọn ẹ̀wà ẹ̀ṣẹ̀ lẹ́yìn Ramadan aburú tó tóbi ni wallahi aburú tó ní agbára ni tó sì ti bọ́ ohun tá a mọ̀ láwọn ẹ̀ṣẹ̀ yóò ti bọ́ nílẹ̀ tẹ́lẹ̀. ìṣẹ̀lẹ̀ yọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam Fìràhùn náà ojú inú ẹ̀ fọ́ kò wá padà mọ ohun tá a mọ̀ ní aburú tí ń bẹ lẹ́yìn àwọn ìṣègèfèrí àti àwọn ìwà bàjẹ́ yìí tí ń padà ṣe lórí ilẹ̀ Ọlọ́run nígbà tí ń ṣe kó tó di pé Ọlọ́run ọba gbá mú. bal huwa a'mal basar kò ríran Fìràhùn ò ríran tàbá ní kò ríran kì í ṣe kò lójú ó lójú báyìí àmọ́ ìríran pàápàá ìríran nú ó ti fọ́. kí ló wá ṣe lamma qada qawmahu wa awradahumun nar bi'sal wirdul mawrud. ṣẹ́mà òun náà pèpè sójú ọ̀nà Ọlọ́run ó pèpè sójú ọ̀nà rẹ̀ ọ̀nà ṣètọ́nù nípa pípé òun lọ Ọlọ́run ọba ó sì ráwọn èèyàn tẹ̀lé ó sì ráwọn èèyàn ṣápẹ́ fún gbé bí ta ṣe sọ́nà bẹ́ẹ̀ náà ni ìyẹn náà lọ́lọ́run ọba wa. àmọ́ nígbà tó sọ Ọlọ́run fa akhadahu Allahu nakala al-akhirati wal-ula Ọlọ́run ò fílẹ̀ lásán o ìyà ẹlẹ́tàlérò náà ni ló mú o ìyà tó gbóná ìyà tó nípa Ọlọ́run fi gbá mú ó fi gbá Fìràhùn náà mú jàmá. àwọn èèyàn tẹ̀lé Fìràhùn náà wọ́n tẹ̀lé lẹ́yìn tí fi wà pẹ̀lú ẹ̀ ń pé àgbà ẹni ọba ó dá a lójú pé ọba ni ẹ́ lódodo
jàmá ọba wa náà nìyẹn ọlọ́run ní àfáàní kọ́ọ̀dà kọ́ máa hùwà ọ̀rọ̀ dàhùn náà ó wá padà àwọn ohun tamọ̀ láwọn tó tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n wá tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ títí ó fi jẹ́ aṣíwájú fún wọn fi wọ́ná ó jẹ́ aṣíwájú fún wọn tó fi wọ́ná wọ́n jẹ́ aṣíwájú fún àwọn onítọ̀hún tí wọ́n fi wọ́ná wàbí ìsàwírdul mawrud ọlọ́run wá ní ẹ wá gbọ́ o ẹ gbọ́ o ibi tí wọ́n wọ̀ yẹn tí wọ́n lọ fi ẹ̀gbẹ́ fi lé yẹn o ibi aburú ni o ìtumọ̀ ẹ̀ ní pé nígbà tí ẹ̀dá ènìyàn tó parí Ramadan tó fi ìwà ẹ̀ṣẹ̀ lẹ̀ tó wá padà síbi ìwà ẹ̀ṣẹ̀ ọ̀hún tó fi lẹ̀ àpòjú rẹ̀ fẹ́ dàbí Fìràhónà náà ni o tóun náà ṣàbù fi jáde kúrò láyé ó ṣẹ̀ Ọlọ́run fi jáde kúrò láyé ó hu àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó tóbi fi jáde kúrò láyé nítorí pé nígbà tó padà parí Ramadan ó gbọ́dọ̀ ní ìsìnkọ́mọ gbọ́dọ̀ wà pẹ̀lú wọn ìdúró tán pẹ̀lú Ọlọ́run ó gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ pé gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó ń ṣe tẹ́lẹ̀ ó ṣe mọ́ ó dájú lẹ̀ ni àmọ́ ọ̀wọ́ sọ fún ẹ̀ pé ó padà síbẹ̀ ẹjọ́ máa padà pò nínú náà pẹ̀lú Fìràhónà náà Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún un. ẹ̀yọ́ mọ̀ ìyá mi wọ́n jùlọ ní Islam gbọ́ Ọlọ́run ọba tí ń sọ ni tí ń padà pè wá sí àkíyèsí níbi tí Fìràhónà lọ padà fi ẹ̀gbẹ́ sí ibi tí Fìràhónà tó fagbà fi ẹ̀gbẹ́ sí nígbà tó ṣe Ọlọ́run ọba mi Allah nítorí àníyàn rẹ̀ àti ìtamọ̀ ní ìpèpè tó pè tó jẹ́ ìpèpè àṣẹ̀tọ́n. Ọlọ́run ní fattaba'u amra Fìràhónà àwọn tó gba ti Fìràhónà gbọ́ àwọn tí wọ́n tẹ̀lé níbi ìjọsìn rẹ̀ fattaba'u amra Fìràhónà wọ́n tẹ̀lé àṣẹ Fìràhónà gẹ́bí tó wọn náà ṣe ń tẹ̀lé àṣẹ àṣẹ̀tánì nígbà tó padà parí Ramadan. yọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam àmọ̀ tẹ̀síwájú láìpẹ́ inshallah àtàwọn ọ̀dọ́ ọlọ́run yìí tá a sọ ìkọ́lọ̀ kó gba sí bàdà fẹ́mi kọrin wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa barakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. ẹ̀yọ́ ma yá mi wọ́n jùlọ ní Islam gẹ́bí ta ṣe ń bá lọ fún wa ta ṣe ń tẹ̀síwájú níbi ọ̀rọ̀ Ọlọ́run nípa Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an pé fattaba'u amra Fir'aun àwọn ọmọlẹ́yìn Fir'auna wọ́n mọ̀ tẹ̀lé Fir'auna wọ́n tẹ̀lé Fir'auna nígbà tó pè wọ́n síbi ohun tamọ̀ ní ọ̀nà àṣetánì yìí nígbà tó wọ́n tẹ̀lé fattaba'u amra Fir'aun wa ma amra Fir'aun bi rashid. Ọlọ́run ní ohun tamọ̀ ní àmà àṣẹ tí Fir'auna tó padà pa wọ́n yẹn àṣẹ tó pa wọ́n kì í ṣe àṣẹ kan tó sín kì í ṣe àṣẹ kan tó dáa kì í ṣe àṣẹ kan tó dúró nílànà tí àwọn Ọlọ́run tànábì Muhammad àṣẹ àṣetánì ni. gẹ́gẹ́ bí tiwọ́ náà lọ́wọ́lọ́wọ́ nígbà tó fi Ramadan ńlẹ̀ tó parí Ramadan tó tún padà tẹ̀lé ohun tamọ̀ láṣẹ àṣetánì yìí báyìí ẹni ẹ̀kọ́ ẹni ègbé. Ọlọ́run ni yaktubu qawmahu yawma al-qiyamah fa'awradahum an-nar wa bi'sa wirdul mawrud. bí jíjí Fíráúnà ṣe jẹ́ aṣíwájú fún wọn láyé tí wọ́n ṣe tí ń tamọ̀ láwọn tó tẹ̀lé ó tì wọ́n wọ̀gbẹ́ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ aṣíwájú fún wọn lálẹ́ kìyàmọ̀ fi tì wọ́n wọnú náà. Allahu akbar. ìyọ́mọ̀ ìyá mi wọ́n jùlọ ní Islam wọ́n náà ti fìwọ̀ ẹ̀ṣẹ̀ ńlẹ̀ nínú Ramadan ó ṣe wá ṣe abúrú ni o nígbà tó padà sídìí rẹ̀ o
wallahi aburú ni o nígbà tó padà sí ìwà ẹ̀ṣẹ̀ yìí o wọn náà sàmọ́ pé o ní ìwà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ tó ń ṣe tó ti filẹ̀ tẹ́lẹ̀ tó ò ṣe mọ́ báwo ló wá ṣe ajẹ́ báwo ló ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ ìrẹ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam padà kọ́ nú ẹ̀gẹ́ bí tó ṣe padà kẹ́yìn ó ṣe padà nínú ó ṣe padà kọ́ lẹ́yìn tamà níwọ̀ ẹ̀ṣẹ̀ yìí nígbà tí Ramadan wà padà ṣẹ́yìn padà kọ́ bí ìwà ẹ̀ṣẹ̀ yìí ìṣẹ́yìn padà kọ́ bí ìwà ẹ̀ṣẹ̀ yìí òun náà ni oríire fún ẹ lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ lẹ́yìn tí ó fi wà nínú ohun tí ó pọ̀lọ̀ Ọlọ́run ó fi padà sáyìn ṣáádà àlìjánà yìí diploma àlìjánà fún kọ́lọ̀ kó ṣe ní ibùgbé mi pẹ̀lú rẹ̀ al-istiqama ala al-manhaj ẹ̀yọ́ ma yá mi ọ̀wọ́ jùlọ ní Islam tá bá fẹ́ wo ohun tá mà ní ìlànà èyí tọ́lọ́hun èyí tí tànábì wa Muhammad sallallahu alaihi wasallam èyí tó lò nínú Ramadan níbi pé o fi àwọn ìwà ẹ̀ṣẹ̀ lẹ̀ o jájú àwọn ẹ̀ṣẹ̀ o jáwọn o tilẹ̀kùn gbogbo ẹ̀ kódà obìnrin tó ń bá ṣe ìbàjẹ́ gan o fàṣẹ náà bá ẹ̀ o gbé o pàwọ́ símù masha Allah tabarakallah oríire ni fún ẹ oríire ni fún èrè ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ní Islam àfààní wa gbọ́ o ìsìkọ́mọ̀ tá ń sọ ìdúró ṣinṣin yíba ìjàmá tí Ọlọ́run ọba fi ẹ́ fi mọ̀nà sórí ẹ̀ nínú bí Ramadan pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba mi ìdúró ṣinṣin yìí náà ni ó tún jẹ́ sábàbí fún ẹ tó fi déwájú Ọlọ́run lálìkìyàmọ̀ tí ọ̀rẹ́ ó fi padà dé ayọ̀ èyí ni tó bá wà lérí ìdúró ṣinṣin yìí báyìí tó yẹ gẹ́gẹ́ bí tó ṣe ṣe ní Ramadan òun náà ni ó mọ̀ tó bá déwájú Ọlọ́run ìrọ̀rùn ó jà sí lálìkìyàmọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ fún ẹ falahu laka wa najah oríire fún ẹ ìdùnnú fún ẹ ayọ̀ fún ẹ ìkẹ́ fún ẹ ìkẹ́ lórí ìkẹ́ fún ẹ yọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam wo gbọ́n tọ́lọ́hun sọ fún wa nínú Al-Qur'ani tó fi bá Muhammad sọ tí ń jẹ́ àkàwé ọ̀rọ̀ fún mi àti pọ̀lú rẹ̀ Allahu akbar Ọlọ́run innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu Allahu akbar Ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n sọ pé Ọlọ́run ọba náà lọ́lọ́run tàwọn àwọn náà wọ́n sùn ní Ramadan Ọlọ́run tó wọ́n sí ní Ramadan yìí òun náà wọ́n fẹ́ sí nítorí àṣẹ rẹ̀ tó pa àwọn náà fẹ́ fi gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ lẹ̀ sọmọsítàkọ́ọ̀mù wọ́n wá wà lérí ṣinṣin náà wọ́n wà lérí istikọ́mọ̀ náà bẹ́ẹ̀ ìdúró ṣinṣin náà bẹ́ẹ̀ wọ́n parí Ramadan wọn padà yẹ kó lè rí tamà ní àwọn eré ìlànà tán wà jẹ́ mọ́ wọ́n padà sínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ mọ́ wọ́n dúró ṣinṣin ìhun wọn kì í dédé ìhun wọn kì í dédé wọ́n fà yí làfi kára sáré wọ́n fà lásàrè fi kí mọ́ gírí wọ́n ń pa ń pọ̀ bẹ́ẹ̀ náà ni Al-Qur'ani mashallah bí tó ṣe ń kà ní ìtàmà nínú Ramadan bẹ́ẹ̀ náà ni wọ́n kà ṣé bẹ́ẹ̀ náà ló ń kà ìyọmọ ìyá mi tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ fún ẹ bá dúpẹ́ mo bẹ́ẹ̀ dúpẹ́ fọ́lọ́run ọba tó bá wá ṣe bẹ́ẹ̀ wá sí ń pè é sàkíyèsí tó pọ̀ láti fi yẹn pé má jẹ́ ọmọ lẹ́yìn Ṣẹ̀tánì má sì jẹ́ ọmọ lẹ́yìn Fíráúnà náà ìyọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ ìyẹ olóríire má jẹ́ ọmọ lẹ́yìn Ṣẹ̀tánì o má sì jẹ́ ọmọ lẹ́yìn Fíráúnà náà o Ọlọ́run ní àwọn tí kìnnà ladhina qalu rabbuna thumma istaqamu nígbà tí wọ́n ṣe ẹ̀sìn ìbùṣe táǹgbà Ramadan bùṣe àwọn oríṣiríṣi oore tí wọ́n padà rí bẹ́ẹ̀ níbi tamà ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n fi lẹ̀ wọ́n kó lè rí tamà lérí àwọn ìwà ẹ̀ṣẹ̀ yìí wọ́n padà sí ìwà ẹ̀ṣẹ̀ yìí wọ́n dúró lérí iṣẹ́ olóore tí wọ́n ṣe àfáàn innaha alamatul qabul wa amaratul murur bi iznillahi yawm al-qiyamah àfààní nínú àwọn àmì pé Ọlọ́run gba àwẹ̀ nìyẹn Allahu akbar nínú àmì pé Ọlọ́run ṣe kí ni ọba mi Allah gba àmì yẹn ó gba Ramadan yẹn nínú àwọn àmì náà nìyẹn ó kó nu Ramadan ó wọ inú ọ̀pọ̀lọpọ̀ oríire ó sì fi àwọn ìwà ẹ̀ṣẹ̀ kan lẹ̀ ni nígbà tó parí Ramadan ó kó padà sínú ẹ̀ mọ́ Allah àmì oríire ni àwẹ̀ ń pé Ọlọ́run gba àwẹ̀ ni yakulu ba'du ahli al-ilm apá kan nínú àwọn olùmọ̀ sọ pé amran ithnan idha tamakkana min al-qalb faza bihima al-abd àwọn nǹkan méjì kan wà àwọn nǹkan méjì
bí ẹ̀dẹ́ ènìyàn bá gbìyànjú tó wà nínú ọkàn rẹ̀ ẹ̀rú mọ̀ ti jèrè ẹ̀rú gbìyànjú ó sì jẹ́ kí àwọn nǹkan yẹn kó wà nínú ọkàn rẹ̀ ẹ̀rú mọ̀ ti jèrè ní èrè tó pọ̀ ọmọ ti jèrè ní èrè tó ń bù háyà ẹ̀dá wọn kan méjì kí ni jàmá mashallah alákọ̀ọ́kọ́ náà ni al-i'tiraf billahi rabba alákọ̀ọ́kọ́ ni pé ìdá ọlọ́run ọba máa ń pè ọlọ́run náà lọ́ba mi ní dídámọ̀ tó dájú tó sín lẹ́yìn pé tí ọba náà bá padà pa ìṣe báyìí tó bá pa àṣẹ báyìí lẹ́ẹ̀kan náà ó sì mọ̀ tẹ̀lé ẹlẹ́kẹ̀ẹ́jì òun náà ni kí ni summa al-istiqama ala manhajihi wa shari'atihi ẹlẹ́kẹ̀ẹ́jì náà ni ìwádúró ṣinṣin lérí ìlànà tọ́ba náà tó bá padà gbé kalẹ̀ fún ẹ níbi òfin àtẹ̀yí tó fi hàn tà Ànábì Muhammad tó fi hàn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti sharia tó gbé wá fún wa. tó bá ní nǹkan méjì yẹn nínú ẹ̀mí yẹn ìyá ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam ó ti ṣoríire. alákọ̀ọ́kọ́ al-i'tirafu billahi rabba ìdá ọlọ́run ọba máa ń pè yes ọba mi ibà òun lọ́ba tó pàṣẹ ló dá mi ló rè mí òun ló padà dá mi níbi tẹ́mi gangan mi mọ̀ pé mi jẹ́ èèyàn òun ló rè mí bẹ́ẹ̀ tí mo fi padà jẹ́ èèyàn tí mo ní ìlàkàyè mo mọ nǹkan tó dá sí nǹkan tí ò dá ó dẹ́ lójú pé ọlọ́run ọba náà ni. ẹlẹ́kẹ̀ẹ́jì al-istiqamatu ala manhajihi wa shari'atihi ìwádúró ṣíṣí pẹ̀lú ohun tá a mọ̀ ní manhaj ìlànà ọlọ́run ọba yìí tó fi hàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí kan méjì yẹn bá ń bẹ nínú ọkàn rẹ ó ti ṣoríire o ìyọmọ ìyá mi wọn jùlọ ní Islam ọlọ́run ni alladhina qalu rabbuna Allah summa istaqamu nípa tó mú wáyà yẹn wá fún wa ní pé àwọn tí wọ́n ṣe kí ni wọ́n sọ pé ọlọ́run náà lọ́lọ́run ọba tàwọn wọ́n sì dúró tó ṣinṣin yàmá ìdóṣinṣin wà pọ̀lú wọn ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọba wà nù gbèsè ayé wọn. walidaruratil istiqama tẹ́bá fẹ́ wo ohun tá a mọ̀ ní ìnípọn tí ohun tá a mọ̀ ní ìdúróṣinṣin ní ìlànà ọlọ́run yìí ìnípọn tó nínú ẹ̀sìn jẹ̀mọ́ lẹ́ẹ̀fì padà yín pé daruratil istiqama ala din amara Allahu wal anbiya wa rusula ẹ̀yìn pé ohun tá a mọ̀ láwọn ànábì ọlọ́run ohun tọ́lọ́run rán wọn nìyẹn ẹ̀dúróṣinṣin pẹ̀lú òfin èmi ọlọ́run bẹ́ẹ̀ ló sì àwọn ànábì yìí báyìí pé ọ̀pọ̀ à ń pe àwọn tó tẹ̀lé wọn pè wọ́n síbi istiqama yìí pé ẹdúró ṣinṣin pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ìlànà ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọlọ́run pa ànábì Muhammad pàápàá sallallahu alaihi wasallam àyànfẹ́ rẹ̀ ọlọ́run pa láṣẹ bí tó ṣe wá pa láṣẹ ó wá pa àwọn sàábé láṣẹ ó pa àwọn sàábé láṣẹ bẹ́ẹ̀ lẹ́fì máa padà gbọ́ inú hadisi kan tí ó wà mashhur pé alaykum bi sunnati wa sunnati al-khulafai rashidina mahdiyyin min ba'di ìlànà èmi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó dọwọ́ yín o àti ìlànà kíni àwọn tamà láwọn àwọlé mi èyí ni o a fi ń gbé bí tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe ń ṣe yín wá kí àwọn ọmọ lẹ́yìn ìpá káwọn náà ṣe kíni káwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ kán sì ní istiqama bẹ́ẹ̀ jàmáà ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fastaqim kama umirt lẹ́yìn ìgbà tí ànábì wa Muhammad tó dáa mọ̀ ní ọlọ́run so ti máa ń pàwọ́ aláàpadà rán ẹ̀ṣẹ́ fastaqim kama umirt gẹ́gẹ́ bí ta ṣe pa ẹ́ láṣẹ ní pé kò dúró ṣinṣin bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run máa ń yẹ wa man taba wala tatghaw wa man taba ma'ak wala tatghaw àwọn tí wọ́n ṣe tán pàápàá tó jẹ́ àwọn sàábé lẹ́yìn yẹn àtàwọn àlùmọ̀ lẹ́yìn yẹn pé àwọn náà ṣàkíyèsí ìdúródédé yìí ìdóṣinṣin yìí kẹsì má kọjú ẹnu àlàlẹ́ ibi ìlànà àwọn ọlọ́run ọba ọlọ́run tó sọ fún wa nínú àyà mi tí pàdé bí Muhammad ṣàkíyèsí falidhalika fad'u wastaqim kama umirta wala tattabi' ahwa'ahum ọlọ́run tó bá jẹ́ bẹ́ẹ̀ fad'u pèpè sójú ọ̀nà àwọn ọlọ́run ọba ìyá ànábì Muhammad kò sì wá dúró ṣinṣin kí wọ́n náà dúró ṣinṣin gẹ́bí ta ṣe pa ẹ́ láṣẹ wala tattabi' ahwa'ahum má wá tẹ̀lé ìfẹ́nú àwọn ẹni tí wọ́n fẹ́ máa sọ̀sọ́kúsọ fún ẹ o má tẹ̀lé ìfẹ́nú wọn má jà ń padà pè é sí ìtamọ̀ ní ìlànà tí ò dá kó sì padà tẹ̀lé wọn nítorí pé òun ló pọ̀ nísìn nígbà tó bá ń ṣe tọ́ ọlọ́run
tó ṣe tànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó máa rí àwọn èèyàn ń pe wá nítorí kí n tiẹ̀ tún lé bẹ́ẹ̀ ṣe bá àwọn èèyàn kan tí ń ṣe ẹ̀sìn kí wọ́n náà tó ṣe ẹ̀sìn lẹ́yìn wọn àgbà náà ńkọ́ ṣé àwọn tí ń ṣe ẹ̀sìn náà ṣé wàá jọ ẹ̀sìn náà wàá jọ èyí tí wọ́n tó ń ṣe ìyá ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam tó bá padà jọ èyí tí wọ́n ń ṣe ǹjẹ́ kò mọ̀ pé àwọn tí ń ṣe àti ẹni tí wọ́n náà tó ń kọ́ ṣe àtẹ̀sí tí wọ́n náà tó ń ṣe kì í ṣe ẹ̀sìn tọ́lọ̀ fi hàn tọ́lọ̀ fi hàn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn kẹ́sìn ni ẹni tó bá sì fi ẹ̀sìn kẹ́sìn fi jáde kó láyé kò ní rí àlìjánnà Ọlọ́run jàmá ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam. الاستقامة محبوبة ممدوحة في كل أمر وإذا استقام العبد على دين الله فإنه يبلغ مقامة رفيعة. àfáàfin yé mi ń sì fi ń yé rẹ̀ náà pé ìdúró ṣinṣin níbi ìlànà Ọlọ́run ìmá padà sẹ́yìn síbi àwọn ọ̀wà ẹ̀ṣẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀wọ́n jùlọ nínú Islam ihun tí a nífẹ̀ẹ́ gan-an ihun tí ẹ̀sìn nífẹ̀ẹ́ gan-an tí ẹ̀sìn ní tó sì dá gan ó sì jẹ́ ohun tí wọ́n fún yẹn ní iyì lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ọ̀nà bàbá rí ẹwú tó bá dúró ṣinṣin bẹ́ẹ̀ lérí ìlànà Ọlọ́run onítọ̀hún ó ga ló dé àwọn ipò kan tóun náà padà bọ́n pé òun ó dé lọ́dọ̀ Ọlọ́run wallahi bí ẹ̀ bá dúró bẹ́ẹ̀ ṣinṣin bẹ́ẹ̀ ìwọ ẹni tó fi wà ẹ̀ṣẹ̀ lẹ̀ tí ó padà sídìí rẹ̀ mọ́ ǹjẹ́ ó yé kò padà sídìí rẹ̀ mọ́ ó dúró ṣinṣin nítorí tó bá padà sídìí rẹ̀ jàmá aburú ní ó padà kẹ́yìn ìgbésí ayé rẹ̀ jàmá àmọ́ ó dúró ṣinṣin ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ nínú Islam òun náà padà ń pé ohun tamà ní àwọn ipò Ọlọ́run mọ̀ fi òun ló mọ̀ fún òun ní ipò ló mọ̀ fi òun ní ipò Ọlọ́run sì á máa gbé òun ga ló mọ̀ ṣeré tó pọ̀ fún òun yàmá òun ló ayẹ fún mi pẹ̀lú rẹ̀ ju pé kó jẹ́ pé a fẹ́ mọ̀ padà sí di àwọn ìwà ṣe tí a ti ń ṣe tẹ́lẹ̀ lọ. àfáàn sọ fún mi pẹ̀lú yín pé mina rashad ihtijabu al-mar'a bil hijab ash-shar'i wa iltizamuha bi adab ash-shar'iyya wa hajaru al-ikhtilat ma'a ar-rijal. àfáàní nínú ọ̀nà àmà tí ó máa padà fi ẹsẹ̀ mùsùlùmí fi rinlẹ̀ lẹ́yìn Ramadan lẹ́yìn tó sì máa jẹ sábà bí ìdúróṣinṣin yẹn nílànà Ọlọ́run òun náà ní pé ká rí pé obìnrin ó wà pẹ̀lú ìjábù ẹ̀ ní gbogbo ìgbà inshallah ó wà pẹ̀lú ìjábù ẹ̀ tàbá ní ìjábù a ní ìbòhùn Bangkok tẹ̀yìn Yorùbá ń pè ní ìbòhùn Mọ́kà o ìyàwó àfáà mi gan wọ̀ jẹ̀mọ́ kó dẹ̀ mọ̀ rí àfáà mi tí ó mọ̀ sọ pé àkójọ gángan ẹfọ̀jọ́ fi hàn fún wa kò sí wàhálà wàhálà ń bẹ o lè fàyà fi gbé ìyà náà ni wallahi ò tó bẹ́ẹ̀ o lè gbé ìyọmọ ìyá mi ọwọ́ jùlọ ní Islam tó bá lè gbé lọ́dọ̀ àwọn èèyàn láyé tẹnu ẹ lè dùn láti fi wú àwọn tamọ̀ ní àwọn hujaj àwọn ohun tamọ̀ láwọn àgùmọ̀ àwọn ìdí ẹ̀rí tí ò fẹsẹ̀ fi rinlẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run tí ò fẹsẹ̀ fi rinlẹ̀ látọ̀dọ̀ Ànábì wa Muhammad lẹ́nu ẹ tó bá lè dùn màá rántí àlìkìyámà orí ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam ní àfáà yìí nígbà bí ń pé kí ni yàmá ìyá ẹlẹ́tẹ̀ ẹlẹ́rọ ní o jàmá náà ni ó padà kẹ́ẹ́ nítorí pé kí ni nínú ẹ̀yìn tí ń tamà ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ nìyẹn tá a jẹ́ aṣíwájú àmọ́ aṣíwájú wa jàmá à ń pèpè sí ń tamà ní ìlànà aburú ni a pèpè sí ìlànà Ọlọ́run tànábì wa Muhammad nínú dáadáa òun ní ká ń gbé ohun tamọ̀ lóbìnrin lẹ́yìn Ramadan tó ti ń bo ìjábù tẹ́lẹ̀ kò fi ìjábù lẹ̀ tí ìjábù náà sì wà conform lẹ́yìn ìlànà Ọlọ́run kì í ṣe ohun tamọ̀ ní ìjábù wípé lóyún ìjábù jágbére tó bá wọ ìjábù ní ìsìn aṣọ tó wọ̀ sísàlẹ̀ àtúmọ̀ aṣọ tó wà nísàlẹ̀ kìí ní ò bá ẹ̀sìn mu bóbìnrin bá wọ ìjábù náà máa balẹ̀ ní pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ló bolẹ̀ pẹ́kípẹ́kí nítorí pé ìjábù òfin látọ̀dọ̀ Ọlọ́run ọba ni ó sì ní gẹ́bí tó ṣe gbọ́lọ̀ wà òun níbi tẹ́rì ìṣesí tó gbọ́lọ̀ wà àmọ́ kí obìnrin wá wọ ìjábù nísìn kó wọ sáńké kan ká máa rí ohun tó wọ̀ nísàlẹ̀ àti ìpè ní ìjábù tí ẹ̀sìn o ìjábù tí ara rẹ̀ ló ń ràn yẹn àmọ́ kì í ṣe tọ́lọ́run fi rán Ànábì Muhammad ìjábù yóò fi látọ̀dọ̀ Ọlọ́run ọba nígbà tọ́lọ́run pa Ànábì Muhammad sallallahu alaihi wasallam láṣẹ qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin dhalika adna an yu'rafna fala yudhayn òfin látọ̀dọ̀ Ọlọ́run ní kul li azwajik rí Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fáwọn ìyàwó rẹ̀ látẹ̀nitò ní lọ kul li azwajik wa banatik àwọn ọmọ rẹ̀ lóbìnrin bá ń sọ fún wọn
wa nisa'il mu'minin àti gbogbo àwọn mùmínì pátápátá kí wọ́n da ìjáàbù wọn kan dàbò lẹ́yìn. ìjáàbù tá a wọ̀ táwọn fi hun táwọn ní hun táwọn wọ̀ nísàlẹ̀ táwọn fi hàn jàmá kì í ṣe ìjáàbù tó bá ìlànà Ọlọ́run mu jàmá a gbọ́dọ̀ padà tó ń ra wa ṣe níbẹ̀ àti gbọ́n pé alhamdulillah ìwọ sínú ẹni tí ń gbé hun táwọn ní ìbòrin Bangkok sórí mọ́ tó lóun gbé hun táwọn ní ìbòrí Mẹ́kà sérí ǹjẹ́ mo gbọ́n pé ìbòrí Mẹ́kà ìbòrí wo ni ìbòrí Mẹ́kà ìmọ̀ láti rí rí hun táwọn ẹlẹ́dẹ̀ lérí kíní ìmọ̀mù jàmá a gbọ́dọ̀ rí jàmá ìzán kọ́lọ̀ ń kókó mi pẹ̀lú yín àfáà níbi ihun tamọ̀ níhun tó dá òun ni ká padà rí obìnrin kó wà lérí ihun tamọ̀ nínú hijab ò sì gbọ́dọ̀ já aṣọ tó ń gbé ló yáyì títí hijab tó bá padà tabáwọ̀ tó bá ti yáyì tá à ń yé yìn báyà fi ń wò hijab yẹn tó ní di hijab míì ní ìjàmá náà nítorí pé hijab a fi ń bo ọ̀ṣọ́ ni ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jùlọ nínú Islam àfáà ni nínú àwọn ìlànà tá a gbọ́dọ̀ rí níbi ìtẹ̀lẹ́tọ̀ Ọlọ́run ọba lẹ́yìn Ramadan tí ó mọ̀ mú wa táà nítorí padà kó ní sí ohun tamà níbi àwọn ìwà ẹ̀ṣẹ̀ léyìí ta ti ń ṣe tẹ́lẹ̀ lẹ́yìn Ramadan ìjìnà sí ìmọ̀fàrora láàrin ohun tamà láwọn ọkùnrin àtóbìnrin àmọ̀fàrora èyí ní bàwá jẹ́ lọ́dọ̀ wa káàrọ̀ jíire nígbà bá bá ṣe ìyàwó ó ní ohun tamà ní kí ni lágbájá ni ọmọ lágbájá ni ọkọ ẹ̀gbọ́n mi ni ọkọ àbúrò mi ni ìyàwó sẹ́ mi ni wọ́n rán jàmá láwọn fàáfi rọra ara ń ṣe ìyàwó tàbí ara ń ṣe ìkan nílé jàmá gbogbo àwọn nǹkan yẹn haram fil Islam èèwọ̀ ní jàmá àgbọ̀lọ̀ ṣe àti padà kóònù Ramadan a sì ti mọ́ jàmá kọ́lọ̀ ń já mọ́tán jàmá ẹ má jẹ́ kó jẹ́ pé àwọn nǹkan yẹn láti mọ̀ fi lo ìgbésí ayé wa al-ikhtilat ká mọ̀ fàáfi rọra ìmọ̀ tó bá yé ọmọ gbọ́n pé ìyàwó àbúrò mi ni ìyàwó àbúrò rẹ̀ jàmá wọ́n gbé wọn sínú mọ́tò wọ́n gbé wọn sínú kẹ̀kẹ́ ni wọ́n fa àfà ni wọ́n sá ń lọ sọ́tún wọ́n sá ń lọ sósì wọ́n fọwọ́ fi kọ́ ara ọlọ́run gbogbo àwọn kan haramu ni o ẹ mọ̀ gbọ́n pé òun ta mọ̀ ní ìyàwó ta ni ẹ mọ̀ gbọ́n pé ọkọ ẹ̀gbọ́n àbúrò ọkọ mi ni àbẹ́ ẹ̀gbọ́n ọkọ mi ni wọ́n mọ̀ dúró jọmọ jẹun la ilaha illallah wọ́n jọmọ jẹun ẹ̀sìn ó lè yín ni wàláì kìí ṣe ohun tamọ̀ lójú àfáà anábíà Muhammad sì ti pàwẹ́ fún wa anábì ní alhamul maut ohun tamọ̀ ní àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn táàrí anábì ní kú ni wọ́n mélòó láti rí lọ́dọ̀ ohun tamọ̀ ní yábẹ́ sẹ́mọ̀ ọlọ́run ba yẹn náà yọmọ yàmì wọn jùlọ ní Islam yẹn náà àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ìmọ̀nà tó yẹ èmi pẹ̀lú ìta gbọ́dọ̀ dì mú tá a tún fi padà sí ohun tamọ̀ níbi àwọn wà àwẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀yọ́ ọmọ yàmì wọn jùlọ lẹ́yìn Ramadan òun ní pé ìdúró dédé lérí ohun tamà ní ìlànà àwọn sálàfún sọ́ọ̀lì lérí àdíọ́kà àwọn ẹni rí tí wọ́n gbé kalẹ̀ fẹ́mi pẹ̀lú yín láti fi ṣorí ayé àti alkiyama wa hadara min al-auda ila al-muharramat ó dọwọ́ rẹ o àlọ́ dọwọ́ rẹ o ó dọwọ́ rẹ o yọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam ìpadà síbi ohun tamà ní ìkan èèwọ̀ ìmọ̀ tó bá yé yín ìpadà síbi ohun tamà ní ìkan èèwọ̀ ìpadà síbi ìkan èèwọ̀ tó ti padà fílẹ̀ tẹ́lẹ̀ ó dọwọ́ rẹ o yọ̀bọ̀ ní tìbí dọwọ́ Ọlọ́run jàmá ní padà síbi àwọn kẹ́ ìwọ̀ yìí láti mọ́ fi débẹ̀ mọ́ lẹ́yìn Ramadan nítorí pé inna ar-ruju'a ila al-aghani wal-lahwi wal-la'b wa itlaq al-basar fima harrama Allah wa ta'akhkhur 'an as-salawat wa hajr al-Qur'an wa fatr al-bab lin-nafs al-ammarah bis-su' huwa halu sayyi àfáà sọ fún mi pẹ̀lú wípé ìpadà síbi àwọn mùsíkì ṣàti mọ̀tẹ́lẹ̀ mùsíkì haramu ni kọ́dà gbogbo yìí tá ń fi ohun tamọ̀ ní Kùránì fi kọ́ haramu nílànà lọ́hùn lànà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam léyìí tó fojú fi hàn lọ́dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ohun tamọ̀ náà wọ́n wà àwọn eré ìtàgé bẹ́ẹ̀ lọ jàmọ́ ní àwọn nǹkan tí ó mọ táwọn lu àsìkò sí díẹ̀ jàmọ́ agbọ́dọ̀ yín pé aṣọ́ra wa níbẹ̀ lẹ́yìn Ramadan ẹ̀yọ́ ọmọ ìyá mi òun jù ní Islam tá a bá ṣe bẹ́ẹ̀ wàláhì òun ló jẹ́ oríire fún wa wàláhì òun ló jẹ́ oríire fẹ́mi pẹ̀lú yín Kùránì tá a gbé kalẹ̀ tẹ́lẹ̀ mọ́tò a ṣe bẹ́ẹ̀ mọ́ a ti gbé kalẹ̀ lọ́dún tó wà lọ tá a fi bẹ̀rẹ̀ Ramadan rì lẹ́yìn ìgbà tí a bẹ̀rẹ̀ apáyé Ramadan mọ́ ká Kùránì yẹn ẹ̀yọ́ ọmọ ìyá mi òun jù ní Islam ó bá jẹ́ pé níjà mà ní hizbu ló fẹ́ ká ni tí ń jẹ́ ohun tá a mà ní ewé mélòó ewé márùn má ká ìyàwó mi yẹn tó bá jẹ́ pé ohun tá a mà ní jùzù náà ni tó jẹ́ pé ohun tá a mà ní ewé mẹ́wàá náà ni tí ń jẹ́ hizbu fois 2 mọ́ ká
ìyá ọmọ ìyá mi ọ̀hún jò ní Islam kó tẹ̀ mọ́ pé kẹ́bí tó yà Ànábì Muhammad sallallahu fi sọ fún wa pé nínú oṣù kan kí mùsùlùmí máa parí Qur'an kó mọ̀ pé èyí nìyẹn ó mọ̀ fi ṣèjọ́sìn fọ́lọ́hun ọba èèyàn ní wá ṣe bẹ́ẹ̀ o ń padà jẹ́ kí ohun tá a mọ̀ ní báǹkì iṣẹ́ rẹ̀ kó ṣe kí ni jàmá kó pọ̀ dáadáa ni láti fi pàdé lọ́dọ̀ Ọlọ́hun ọba lẹ́fìrí Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì àmọ́ ṣàdúrà kan pé Allahumma inni a'udhu bika min al-hawr ba'da al-kawr Allahumma inni a'udhu bika min al-hawr ba'da al-kawr ìtumọ̀ ẹ̀ ní pé Ọlọ́run masálàmí lẹ́yìn ìgbà tí mo ti padà níbi ohun tá a mọ̀ ní ìwà ẹ̀ṣẹ̀ ǹjọ́yé kí n tún padà síbi ìwà ẹ̀ṣẹ̀ ọ̀hún masálàmí bẹ̀rù Ọlọ́run ọba ìwọ náà lè máa ṣe wàdúrà bẹ́ẹ̀ lẹ́yìn tí Ọlọ́run lè ṣe ní sábàbí fún ẹ náwọn wà àṣẹ tó ti fílẹ̀ nínú Ramadan tó tún ní padà sí ibẹ̀ mọ́ ẹ wá gbọ́ Ọlọ́run sọ àyà kan fún wa nínú Al-Qur'an nítorí pé tá bá fẹ́ wò ẹ̀yọ́ ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ó lágbára o wọ́n tó fi oṣù kan tó fi ṣe gbogbo ìjọsìn tó bẹ Ọlọ́run tó ka Qur'an káwá ní lẹ́yìn tàmà ní Ramadan bù ṣe ó tún mú gbogbo òdànù ó mọ̀ bú o àní ó mọ̀ bú ìyá ọmọ ìyá mi ọlọ́yọ̀ ó mọ̀ bú nípa ohun tàmà ní àwọn ìṣe báyìí Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an ẹ̀yin ọmọ ìyá mi ọ̀hún jùlọ ní Islam ìfi ń pè wá sí ohun tàmà ní àkíyèsí Ọlọ́run wala takunu kallati naqadat ghazlaha Ọlọ́run ní mọ́ dàbí ohun tàmà ní arábìnrin kan o lásìkò ànábì ní mọ́kà lásìkò ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ fún alápèjúwe náà jẹ̀mọ́ Ọlọ́run ẹ̀ mọ́ dàbí onítọ̀hún o kí ló ṣe ìmọ̀ mú tàmà ní aṣọ kàbí ihun lóhùn dáadáa lóhùn tàmà láwọn aṣọ yìí dáadáa okùn kàbí okùn lóhùn okùn lóhùn dáadáa lóhùn ló tà dáadáa ló ti sí ẹ̀ dáadáa tó bá padà ti sí ẹ̀yìn ọmọ ìyá mi tó ti sí ẹ̀ tó hùn dáadáa jẹ̀mọ́ ló tún mú ló tún padà yege ni jẹ̀mọ́ ló tún tuntun ló bàjẹ́ tó bá padà bàjẹ́ bùṣe ló tún bẹ̀ sí mọ́ tuntun ló tún bẹ̀ sí mọ́ tún ló mọ́ tún jẹ̀mọ́ ló mọ́ ti sí ẹ̀ jẹ̀mọ́ ló ṣe bẹ́ẹ̀ tó bá tún padà tí ń gbọ́ bá dé ọ̀nà jẹ̀mọ́ ló tún padà yege ni jẹ̀mọ́ ló tún padà bàjẹ́ Ọlọ́run ni ẹ má dàbí wà abirin báyìí tí ń dáwọ́ àrà yìí ẹ̀yọ́ ọmọ ìyá mi wọ́n jùlọ ní Islam tó ti ṣiṣẹ́ dáadáa nígbà tó wá débì kí wọ́n wá fi ẹsẹ̀ fi yege jẹ̀mọ́ ó fi da gbogbo iṣẹ́ náà nù jẹ̀mọ́ tàbáyé wò á ń pe iṣẹ́ ohun tá a mà ní àìpé orí ni àìpé orí nítorí pé bí bá pé dáadáa èèyàn lè ṣiṣẹ́ kó ṣe gbogbo ẹ̀jẹ̀ mọ́ ká tó wá padà rí pé lẹ́yìn ìgbà tó ti ṣe ó tún wá ń fẹsẹ̀ fi yege ìyà mọ́ ó ń fẹsẹ̀ fi dànù Ọlọ́run ẹ̀ máa ń dàbí arábìnrin yìí báyìí àpèjúwe ńlá lọ́rùn fún wa fún àwa tá a ṣiṣẹ́ nínú Ramadan tá a gbìyànjú nínú Ramadan tá a ṣe kìyàmù nínú Ramadan tá a gbà wá náwó àná gbogbo ẹ̀jẹ̀ mọ́ kó wá jẹ́ pé lẹ́yìn Ramadan á tún padà sí ibi ohun tá a mọ̀ ní iṣẹ́ aburú tá à ń ṣe tẹ́lẹ̀ ẹ má jà rí bẹ́ẹ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ má ṣàjà pé padà gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí gbogbo ẹni tó bá gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ jẹ̀ mọ́ àmì pé Ọlọ́run ò gba ohun tá a mọ̀ ní àwẹ̀ tó ṣe ni o àwa bẹ Ọlọ́run asáde Ọlọ́run àti wá kó nu Ramadan náà báyìí ọba tí wọ́n ń ṣọ́ iṣẹ́ ẹni tí òye fi bàjẹ́ kọ́lọ́run bá ń ṣọ́ iṣẹ́ èmi àti ẹ̀yin kó á jẹ́ ohun tá a mọ̀ ní iṣẹ́ yìí kó jẹ́ padà bá níbi tí ó bẹ́ ní èrè lọ́dọ̀ Ọlọ́run subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahi alhamd, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahi